an Ekiti election. That is why we are here. But the applicants are not in council. The applicants are The defendants, rather. Yes, we serve them. That is the Attorney General of the Federation, and I know they are not here. But the court has granted another adjournment for 11th of May and gave us order that we should serve them hearing notice. So if they are not here on 11th of May, we will proceed. The court will not wait for anybody because they have already been served. They are aware of this date. But since the case is coming up for the first time, we want to, the court wants to give them another opportunity. So on 11th of May, we will be here. And if they are not here on that day, we will move our application. It's a very simple thing. Thank you, sir. Ìjọba adarúkọ yín ní Yorùbá yìí. Orúkọ mi ni Tolu Babaleye. Mo jẹ́ agbẹjọ́rò fún ọmọnìyí Sunday àti àwọn márùn-ún mìíràn tí wọ́n pe Attorney General of the Federation, olùdámọ̀ràn ní ètò ìdájọ́ àgbà sí ìjọba àpapọ̀ àti Independent National Electoral Commission, àwọn tó ń ṣètò ìdìbò ní Nàìjíríà tó ń fẹ́ ṣe ètò ìdìbò ní Adó Èkìtì ní a pè lẹ́jọ́ wípé abẹ́ òfin tí a mọ̀ sí constitution tí wọ́n ti fẹ́ ṣe ẹjọ́ yẹn, òfin yẹn tẹ́ bá wo ibi tó ti sọ̀rọ̀ ara ẹ̀ tí àwọn olóyìnbó ń pè ní preamble, ó ní àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní àwa, ó ní gbogbo wa parapọ̀ láti ṣe òfin yìí fún ara wa, tí a dẹ̀ mọ̀ wípé irọ́ ni. Ìkàtà dẹ̀ ń bèrè lọ́wọ́ ilé ẹjọ́ yìí ni pé ibo ni ọmọ Nàìjíríà jókòó sí tá a fi sọ wípé àwa ọmọ Nàìjíríà a ṣe lè fún ara wa. So ìgbà tí ó ti sí irú yẹn la fi sọ pé kí kóòtù ó bá wa wò ó, kán gbé yẹ̀wò, kán dẹ̀ wò ó pé ǹjẹ́ ó ṣẹ̀tọ́ láti ṣe ètò ìdìbò kọ̀ọ̀kan lábẹ́ òfin tó parọ́ mọ́ ara ẹ̀. So ìdí nìyẹn tí a fi wà ń bí, àti pé àwọn ìlànà ọmọ Oòduà ni wọ́n wà lẹ́yìn ẹjọ́ yìí. Wọ́n dẹ̀ ń sọ pé àwọn ò fẹ́ wàhálà, wọ́n dẹ̀ fẹ́ ṣe jàgídíjàgan bí àwọn kan ti ṣe ń ṣe ní ilẹ̀ Ìgbò tó ń pààyàn tó ń jólé. So wọ́n wá gẹ́gẹ́ bí civilized people, gẹ́gẹ́ bí ìlú tí ọ̀làjú ti bẹ̀rẹ̀ ní Nàìjíríà, pé àwa ò ní gbébọn, a ò ní gbé àdá, ṣùgbọ́n ilé ẹjọ́ kó wò ó, nítorí pé anybody lábẹ́ òfin ló lẹ́tọ̀ọ́ láti sọ pé mi ò fẹ́ kí ẹni yìí kó máa ṣe olórí mi, mo fẹ́ dá dúró. So adẹ̀ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìbò tó ń bọ̀ ní Èkìtì àti Ọ̀ṣun àtàbáwá sí ilé ẹjọ́ yìí. A rí i pé àwọn ẹni tí ẹ pè lẹ́jọ́ wọn sì ní ilé ẹjọ́ lónìí. Yes, àwọn tá a pè lẹ́jọ́ ní Attorney General of the Federation, olùdámọ̀ràn nípa ètò ìgbẹ́jọ́ àgbà sí orílẹ̀-èdè yìí, àti Independent National Electoral Commission, àwọn tó ń ṣètò ìdìbò. Wọn wá lóòótọ́, adájọ́ dẹ̀ ti rí pé a ti fún wọn ní ìwé ẹjọ́ yẹn, eléyìí tó lóyìnbó pè ní pé a ti sá fún wọn. Adájọ́ dẹ̀ ti wá fún wa ní ọjọ́ 11 oṣù karùn-ún ọdún tí a wà nínú ẹ̀ yìí pé ká padà wá, ká tún lọ táwọn lólobó lẹ́ẹ̀kan sí pé ẹjọ́ yìí wà níwájú ilé ẹjọ́ yìí, kán dẹ̀ wá lọ́jọ́ yẹn. Táwọn bá dẹ̀ wá lọ́jọ́ yẹn, adájọ́ máa go ahead pẹ̀lú ẹjọ́ yẹn. So ibi tá a bá dé nìyẹn. Ẹjọ́ àmọ́ ó lẹ́ní fún gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrì tọ́wọ́ yìí, gbogbo àwọn ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Nǹkan tí mo máa sọ fún àwọn ọmọ Yorùbá ni pé kí wọ́n fi yèdénú, ká dẹ̀ máa gbàdúrà, ká má dẹ̀ go violent bí tàwọn kan, nítorí pé tá a bá dì sọ ìlú wa kò sẹ́ni tó máa bí ìdẹ̀ fún wa. This is our Jerusalem. Whether tí Nàìjíríà bá pín o, Nàìjíríà ò pín o, ibi tá a wà yìí náà nílẹ̀ Yorùbá máa wà. Tá a bá lọ jólé, tá a pààyàn, tá a bà dúkìá jẹ́, àwa náà ló ní. A yàtọ̀ sáwọn tọ̀hún, nítorí pé ilẹ̀ Yorùbá ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n, ìmọ̀ àti òye. So ẹ fi yèdénú, ká dẹ̀ máa gbàdúrà, ó máa ṣeé ṣe lágbára Ọlọ́run.